Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you. Aki gbogbo wa nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ wa níbikíbi tí ẹ ti máa gbọ́ wa. A gbà ládùúrà wípé nígbà lẹ́tọ̀ ọ̀fọ̀ lórí ọmọ lórí ọkọ lórí aya ní gbòkú ọmọ káwa mọ́lé èmi ní tí ní tòótọ́ ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ kí la tún mú wá fún yín lọ́jọ́ ti tòní brọ́dà mi àti sísà mi ẹ jẹ́ ká lọ rí gbọ́ ẹ jẹ́ ká rí gbọ́ ẹ ṣe gan ni. Ṣé ẹ rí àdúgbò yẹn? Ṣé ẹ rí ibi ẹni tó ń campaign fún ṣe rí ibi tó ń gbà kọjá kó tó di wípé òun jáde secondary school òun lọ́nà yẹn òun ló ti wà ń bẹ̀bẹ̀ yẹn ó tún ti gbé àwọn ẹlòmíì sẹ́yìn sí tó ń campaign by the time tó bá ti campaign fún gbogbo wa tán fún 4 years ìgbà yẹn la máa rí wọn ṣe rí tó ń juwọ́ wípé mo wà ń bẹ̀ o mo dúró re o ẹ má wọrí o gbogbo ọ̀nà yìí ni màá ṣe fún yín pátápátá tí kankan ò in short màá tún lọ ṣe míì tẹ́ ẹ̀ rán mi gbogbo ẹ̀ pátápátá na láì irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé kí ni tó bá ti sign contract fún wọn ó ti tán nìyẹn tó bá ti lè sún ẹ̀wọ̀n in ló bá tán gbogbo ẹ̀ lórí irọ́ ló bá dé brọ́dà mi àti sísítà mi ìlú yìí ti tóbi jù ó ti pọ̀ jù wípé ká pín àmọ̀gbà tó máa jẹ́ o ó lè jẹ́ ni ó lè jọlà ó lè jẹ́ next year but àwọn tó wà nínú agbára gan àwọn náà ń sọ gan ipa àwọn ọmọ epo máa pín but àwa ò ní dákẹ́ no going back ni torí rọrùn epo òun ni rọrùn ẹyẹ tó bá ṣe dáadáa àwa gan la máa support wọn ẹ̀yin tẹ́ fẹ́ lọ dìbò ẹ dìbò ẹni tó bá máa fi síbẹ̀ wọ́n ti mọ̀ èmi ò campaign for anybody next video. I said I represent the corporate business community in Akumojo. I'm a fellow of the Institute of Chartered Accountants by profession. And what we have seen, Oda Irubitech Leni is from fact finders. And Tabani Council Toro, Atabali, Atabaroko, Toto Sebi, Yagami, Topa, Winnie, Wagmi. Sherry Bobo Kota, Rila Limosho. Ẹ̀yin lolórí wa lálìmọ̀ṣọ́ ẹ̀yin náà la máa rí mọ́ ẹ̀yin la máa dì lẹ́sẹ̀ gbogbo ẹbí yẹn ọrùn yín lèmi máa dálé because ẹ jìnnà sí wa lálìmọ̀ṣọ́ ó pọ̀ ju kágbàgbé dìnnà martin tó ń lọ nígboro ẹ jìnnà sí wa lálìmọ̀ṣọ́ nígbà tẹ́ ti wà lábújá àárí kankan ẹnu wa káwọn àbúrò wa mọ̀ àwa gan ò rí bí consent cbc fáwọn àbúrò wa àwọn ìyá wa ló ń sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí díẹ̀ náà àwọn ọmọ wọn ò ríṣẹ́ lọ́wọ́ àlìmọ̀ṣọ́ ibi tẹ wà ń bẹ̀ tẹ́lẹ̀. àlìmọ̀ṣọ́ òun lélẹ̀ because of voice yẹn kò lọ dáadáa ẹ jẹ́ kí n gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ àlìmọ̀ṣọ́ ló ti lọ campaign wọ́n nígbà táwọn vote fún wọn lọ́jọ́ kìíní àná wọ́n nígbà tán ti lọ sí Àbújá àwọn ò rí wọn mọ́ àwọn tó jẹ́ àbúrò àwọn ẹnu wọn ò ká wọn ẹnu wọn ò tí àwọn ò tí ẹni táwọn bá rí làwọn fẹ́ bá sọ̀rọ̀ wípé ẹ wo bí títì yìí ṣe rí ẹ wo bí lè ṣe ṣe now ẹ jẹ́ ká continue torí kò sí voice yẹn ò jáde much mo ní kí n kún lọ́wọ́. ìfọwọ́sí èèyàn mẹ́wàá ní Akówọ́jọ Santos mo wà I've been in Santos for almost 3 decades which is almost 30 years that is where I grew all my achievement was in that place there is nothing I've caught the lily on several occasions kò dìgbà tẹ́lẹ̀ ṣọ̀ ń bá dé ká tó máa lójú yín ẹ̀yin lẹ̀ ń ṣèlú ẹ̀yin lólórí wa ẹ̀rìn súnmọ́ wa. Now it is very glaring that you needed us more than we need you now. And lójú àwọn èèyàn tèmi we have a lot of Igbo community in Santos and we are very close to them. And I've been invited Jelili come and meet these people. Not when the election is coming, Mr. Mawa Power. It was landlord, it was forced. He came to our place yesterday, started knocking all around. Àwọn ẹlòmíì máa wo gbogbo nǹkan tó ń ṣe sí pé torí ìbò tó wà nílẹ̀
ni ó ṣe ń yọjú tó yẹ pé wọn kò ní fẹ́ ní meaningful impact láti lè convince wọn. Tá bá ti wà nípò ẹ máa wálẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. It doesn't cost much. Even councillor. It doesn't cost much. Ẹ máa wálẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìjẹta la tó mọ councillor tó represent wa. Tó jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan táwọn èèyàn mi sọ ń sìn ni pé ayé ìgbà kan tó yẹ pé èèyàn kan máa sọ pé ẹni bá ní kẹ́ dìbò. Bàbá sọ pé ìyá sọ pé ó ti ń lọ o. Ẹ máa gbọ́ ṣẹgbọ́n nǹkan tó sọ ń bẹ̀ yẹn. Ó ní láti bóyá bíi 4 years tó ti fi kánsẹ́lọ̀ síbẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ máa rí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ wo ìgbà tó ń campaign fún wọn gbogbo ẹ̀ lórí irọ́ ni. Ìwọ̀nba èyí tó bá sọ yìí náà ń sìn brọ́dà mi àti sísà mi tó bá tún ti lọ báyìí ló bá tán. Ẹ jẹ́ ká lọ sí next video. Ní tẹ̀lé o sọ ẹ̀yin tẹ́ jó lórí. Brother, wetin be your name? Kevin Haruna. Kevin Haruna. Wetin happen wey you take go where you go? That answer stand. So for the answer. Okay. Police, backwards. Okay. From station. Wetin be today's date? Today na wetin? Today na Wednesday, February 15, 2023. March 15, 2023. Okay. I dey hear you, my brother. As they took us police station, from police station to SARS. As they took us to SARS, they took us to court. As they took us to court, from that day, they now took us to prison. Imagine. From there, they just dumb us there. For there? Yes. Yes, I was almost there for 2 years, 6 months. I never go court. Imagine. Because of end-stars protest, they just carry you to court today because election, governorship election, they come. And they bring me to prison. See, sleepers, so to prove say e just come out, you know they see him. 11 of us were 11 people now they just leave. Imagine. No worry, people wey dey online, we have NGOs online that will take up the matter. No worry. They took you out, where they carry you go? Which prison they carry you go? Kirikiri. Imagine, and we dey country wey say get government, get everything. No worry, we go get your contact and we get back to you. Now, ṣe bí wọ́n ṣe ń to gbogbo ẹ̀ lọ. Gọ́vnà Sanwó-Olú àwọn jáde ó láwọn èèyàn ò tiẹ̀ kú débi pé nǹkan kan fẹ́ ṣe àwọn èèyàn. Àwọn náà tún ti ń lọ ń sìn gan láti lè lọ máa campaign. Wọ́n ti lọ ń campaign sìn wípé àwọn máa ṣe dáadáa, wọ́n ṣe dáadáa, ẹ ti mọ̀ pé àwọn ló kàn. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ, ẹ fún wa lépo, a máa wọlé àwa ló kàn. Ẹ bá fún wa lówó, fún wa lówó, àwa ló kàn. Àwa ni ire kàn, àwa ni ire kàn. Ṣé ti gbọ́? Ẹ vote fún wọn, vote fún wọn, wọ́n máa wọlé. Ọmọ Ìgbò ni, ọmọ Haúsá ni, ọmọ Calabar ni, gbogbo yẹn story upon story. Anybody tó bá wù kó wọlé, Yorùbá nation là wá fẹ́. Àwọn people yìí náà dẹ̀ mọ̀, bọ̀ mo mọ̀ wípé lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. Ẹ jẹ́ ká lọ sí next video. I said I represent the corporate business community. Associations all over the world to at least make sure they get minimum 5 potential investors who will be interested in investing in Nigeria, in Yoruba land, not Nigeria. And we did. So we had a conference in Dubai at the Burj Khalifa. We invited Alaafin. We invited Oni. Oni couldn't come, but Alaafin came. Now we invited the 5 governors, Lagos, Ogun, Oyo, Ondo, Osun. We invited all of them because that's our target. Now, in addition to our own invitation to all these governors, Alaafin also invited them. And we put together all these investors from all over the world. We put them together in Dubai. Worldwide Holdings, it's the president of the Worldwide Holding is Lama Jensen. He was so impressed at our presentation about Yoruba land.
You know, because everything, we identify everything in Yoruba land, mineral resources, agriculture, and all those sort of things. It's just exactly the same thing we try to do now. He was impressed. He alone promised Alaafin that $200 billion on the platform for Yoruba land. Whatever you want in Yoruba land, he was ready to do it. $200 billion. I'm not talking in terms of million. $1 billion. And Alaafin was like, if you can give us an aeroplane to start Oduduwa airline, we can even start with that. He said, done. That Alaafin should get. Ọ̀rọ̀ Oduduwa ló ń sọ yìí o, ọ̀rọ̀ Yorùbá nation òun ló ń sọ yìí. Ẹ máa gbọ́ nǹkan tí dádì wa yìí, bàbá wa yìí, kọ́lọ́run jẹ́ kán pẹ́ fún wa. Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn wípé target àwọn governors 5 kan ló jẹ́ target àwọn. Bí Èkó bóyá jẹ́ target àwa Yorùbá nation náà, Odùduwà náà lélẹ́yìí, ọ̀rọ̀ Yorùbá nation náà làwọn náà ń sọ o, wípé tá bá gbé dẹ́kọ̀ọ́ from there gbogbo, ó ṣe pé tá bá gbé dẹ́kọ̀ọ́ a ti gba Yorùbá nation, kò ṣe pé bóyá tá bá gbé dẹ́kọ̀ọ́ a fẹ́ lọ ba Èkó jẹ́, but tá bá gbé dẹ́kọ̀ọ́ àwọn èèyàn máa tún fi mọ̀ sí. Ṣẹ̀rí pé oníkálukú ló ní target tẹ̀, ẹ understand? Ẹ wo bọ́n ṣe target tiwọn, kẹ wá wo bọ́n ṣe ti tiwa. Ẹ máa bá mi ká lọ. There's the necessary documents for it. And Alaafin agreed. We were to construct train around Yoruba state alone. Yoruba states alone. And a big mall in Osogbo as the center of Yorubas. Alaafin himself agreed to all this. We signed everybody. A Russian company also, a Russian organization also said they are ready to invest $50 billion. Many of them. But Alaafin was like, this is an opportunity. None of the governors came to that conference. When these people were to sign, it was Alaafin who signed and me that witnessed. None of the governors, none of them came. It was Alaafin was almost crying at that conference. He even called Ajumobi, ọmọ mi, ntí mo rí mi kì í ṣe nǹkan kékeré, ìbá dá pọ̀ tó bá. Torí pé kí ni target tiwa ọ̀tọ̀, target tiwọn ọ̀tọ̀. Ibi táwọn fẹ́ gbà lọ wípé àní kó jẹ́ ọjọ́ kan ni máa fi jẹ president, ni máa fi wà mẹ́tọ́ máa pè mí ní president so and so. Ó tẹ́ mi lọ́rùn. Kò tẹ́ wọn lọ́rùn wípé kán wò wípé ìran mi mà ti ń wọnú igbó lọ. Tí n bá tiẹ̀ kúrò láyé lénìí, ìtàn wo ló fẹ́ sọ sílẹ̀ fún mi? Tí ò bá tiẹ̀ tún wá jẹ́ bẹ́ẹ̀, kán tiẹ̀ tún wá mú wa padà wálé pé òkè, ẹ má worry, bọ̀ ń láwọn ò lọ́wọ́ sí ni àwọn ò tiẹ̀ ṣe ní. Tó dẹ̀ jẹ́ wípé yìí náà ti gbé gbá rú ẹ̀ rí 2015. No, sorry. No, not 2015. Whatever, bó bá ṣe jẹ́, ẹ bá mi máa yanjú ẹ̀. Ẹ mọ̀ gbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu tán gbé gbá èmi ò rántí mọ́. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́ lè mọ àwọn tó wà nídìí ìrìn àjò wa, because of kíni gbogbo ọba 90% ọba ilẹ̀ Yorùbá under àwọn ló wà, àwọn náà ń gbé wọn débẹ̀, gbogbo ẹ̀ ní gbogbo wa ti mọ̀. Kẹ́ lè mọ àwọn tán di ọjọ́ ọ̀la wa mú, àwọn ọmọ wa àti lọ́wọ́lọ́wọ́ yìí, torí ibi nǹkan táwọn fẹ́ jẹ́. Ẹ worú opportunity yìí. Àìmọye ìlú tó ń gbà without wípé wọ́n fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ wo ọ̀nà ibi tó ń gbé gbà táwọn èèyàn tá à ń sọ ní gbogbo àgbáyé, táwọn bá rí èèyàn bí bóyá 10 or 5 tó ń dìde fún wa, nǹkan tá à ń sọ ìkọlà wọn máa sọ. Bọ̀ gbogbo ọ̀nà tá a bá fẹ́ gbé gbà torí pé àwọn believe wípé lẹ́yìn Ọlọ́run àwọn ló kàn. Òun ní gbogbo ẹ ṣe ń rí báyìí, bọ̀ mo mọ̀ dájú wípé Yorùbá nation no going back. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni brother mi àti sister mi, àní sí pẹ̀lú òkú ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí next video. Ó ṣe wàhálà kí láwọn ibi tí ń ṣe ìfìsì wa, a lè máa dúró síbẹ̀. Yorùbá wa tó máa tètè dìbẹ̀ láàárọ̀ kí òun lè fọwọ́ àkọ́kọ́ ṣe kí ni àkọ́kọ́ ìdìbò tọ̀. Táwọn wá dìbò tọ̀, táwọn ọ̀rọ̀ rẹ̀ wípé a ti tẹ̀lé
ẹ sọ pé ẹ ti gbọ́ tẹ́lá ti ṣe mistake ó má ti yé yín tẹ̀sí nígbà mistake ti ń ṣẹlẹ̀ tẹ́lá kẹ̀kẹ́ ilẹ̀ ní ìdìlọ́wọ́ ẹ ti yé yín. eléyìí ò jọ threatening, kò jọ nǹkan míì. A ti bẹ̀yìn ẹ dẹ̀ sọ wípé ẹ ti gbọ́. Ìwọ tó bá wù jáde kó lọ dìbò tó bá wù ẹ́ torí ó ti mẹni tó máa wọlé, ó dìbò wọ́n ti mẹni tó kàn. Tó bá jẹ́ kán lọ fìgò fọ́ ẹ lórí, gbogbo àwọn òbò tán dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni àbọ̀ ẹ̀? Gbogbo àwọn tán rán wá gan tán wá bá wọn mójútó bíbo ló já sí, olùlẹ̀ ni. Torí ọ́n láwọn ti bẹ̀yìn o, ẹ̀dẹ̀lẹ̀ ti gbọ́. Nísìnyí tẹ bá lọ síbẹ̀ ẹni tán bá ká wípé kò dìbò fún pátì wọn, ẹ rógo, ẹ ti rùgó yín. Now, next video. Kò lè dáa tá a bá pé kò lè dáa mọ́ kò lè dáa mọ́ ṣé ẹ mọ̀ pé nǹkan ìpẹ́ máa lá ní Nàìjíríà á bá ṣe ṣúẹ́ṣúẹ́ ní ọ̀bàdàn àṣà tóbi tí mo rí náà ló mọ́ mọ́ra irú èyí ò lè rí orílẹ̀-èdè tẹ́ ẹ ń wò yìí tá a bá pé kò lè dáa mọ́ ẹ wo bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ tó lẹ́yìn igi tí wọ́n fẹ́ owó àwọn máa ṣe. Ṣé gbọ́ nǹkan tí bàbá wa yẹn sọ? Ó ní díẹ̀díẹ̀ báyìí bó ṣe ń lọ ó máa di àṣà. Àṣà kí ló mì bá àṣà ń bẹ̀ yẹn ni wípé àwọn èèyàn ó dẹ̀ ti ń fẹ́ máa di àṣà náà lọ. Kò sí owó, kò sóúnjẹ, kò sómi, kò sí nǹkan kan, àwọn èèyàn ń kú. Àwọn pípù yìí ò rí wọn. Kódà gan ṣàásù ò wàhálà àfìgbà tí wàhálà náà dé bọ̀ tó ń gbìyànjú. Ó ń gbìyànjú. Gọ́vnà mélòó lẹ rí? Àwọn tó tiẹ̀ ń campaign fún wọn gan mélòó gan ló fún lówó gan? Wọ́n dẹ̀ ní owó yìí, wọ́n ní owó ìlú, wọ́n ní lọ́wọ́, wọ́n mọ ibi tó wà. Ẹ wo gbogbo wàhálà tó ti ń ṣẹlẹ̀ ńsìn, ó máa ti wá di part of ara àwọn èèyàn nílùú Nàìjíríà yẹn ńsìn. Ó máa ti mú gẹ́gẹ́ bíi pé ẹ wá bá mi lọ gbowó ńbẹ̀ yẹn, bá mi lọ gbowó lọ́wọ́ àwọn POS àbí kí ló ń pè wọ́n. 1000 lẹ fẹ́ gbà, ok ẹ mú yọ 300 ńbẹ̀, ṣẹ́rí kó ti lọ. A ti máa gbà á bíi culture. Mi ò lè wá kú, kò lè joyè ilé bàbá ẹ̀. Èmi ò gbàdúrà kí kankan nínú wa ká kú ní kékeré. K'Ọlọ́run jẹ́ ká dàgbà, ká fọwọ́ pawú. Brọ́dà mi àti sísà mi, kò séèyàn kan tó ní kéèyàn lọ fèsì ikú. But ọ̀nà tá lè fi èrò inú wa hàn ó pọ̀ gan ni. Ṣé báwọn ìyá lọ́jà wà ńbẹ̀? Ṣé báwọn ìyá àdúgbò wà ńbẹ̀? Tó bá tiẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kan tó ń ṣe ọjà wípé òkè o ìjọba fídíò wọn máa gbé wọn, ó máa kàn wọ́n lára. Àwọn obìnrin lélẹ̀ kó ṣe pé ó ń sọ ìgò ọ̀hún ju ọ̀bẹ. Táwọn kan ò bá dìde, ó dàbí irú àwa tá à ń sọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni. Táwọn kan ò bá dìde tí gbogbo wa bá fò dọ́wọ́ ìgbà táwọn kan dé tán wá fò dọ́wọ́ wa, tán wá dì wá lọ́wọ́ mú, tán wá fà wá padà sẹ́yìn, táwa kan dẹ̀ dúró lórí wípé irọ́ ni ṣe àwọn èèyàn kan ti kúrò. Ó ti sú àwọn èèyàn kan. But táwọn èyí tó bá jẹ́ pé gbogbo wa ló sú, àwọn tí bí àwọn tó ṣì lọ ibo náà máa padà, because ó yìí ń padà bọ̀, ayé ọpẹ́ máa yọ. Ṣé ti gbórúkọ mi tuntun? Dr. Zabby ayé ọpẹ́ yọ. Ayé ọpẹ́ máa yọ fún gbogbo wa. Mo mọ̀ wípé láìpẹ́ láì jìnnà ayé ọpẹ́ máa yọ sẹ́ẹ̀. Lálá àwọn tó lọ sókè ilẹ̀ ló máa padà sí. Ẹ̀yin tèmi, ẹ bá mi share fídíò yìí. Ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko. Ẹ̀yin tí ẹ báyìí tí follow mi lórí Facebook, Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ. Bẹ́ẹ̀ náà ni mo wà lórí YouTube náà nìyẹn. Dr. Zabby Talk Show. Mo tún wà lórí another page lórí YouTube. Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ. Ayé ọpẹ́ ayọ̀ fún gbogbo wa. Nílé lóko lẹ́yìn odi, a ní fọwọ́ gbé ọmọ sí. Àwọn ní fún wa ní lẹ́tà ọ̀fọ̀, a ní fi lẹ́tà ọ̀fọ̀ ránṣẹ́, àwọn ní gbókò ọmọ káwa mọ́lé. Àlékún owó àlékún ọmọ ló máa jẹ́ fún gbogbo wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èmi ni tí ní tòótọ́, àbúrò yín, ọmọ yín, olólùfẹ́ yín, one love. Ìpàdé wa bí òyìn ló tún máa jẹ́. Bye for now. Thanks for watching Dr. Zabby's Talk Show. Kindly like,
comment, subscribe, and share on other platforms. Thank you.